Ridwan Adéwálé. Ridwan Adéwálé. Ọmọ ìlú wo ni ẹ? Ìbàdàn. Apá àbọ̀ Ìbàdàn. Ìyànà church. Ìyànà church. Bẹ́ẹ̀ni. Sáìdì ìbùnà church wà? After Iwo Road. After Iwo Road. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo ló kọ́? Iṣẹ́ generator repair. Generator, o ṣe freedom. Mi ti ṣe freedom. Mo ti mọṣẹ́ yẹn dáadáa. Mo ti gbìyànjú. Now, ta ló mú ẹ wá sí Ọ̀ṣọ́kù? Dádì mi. Dádì ẹ ló lọ wá mú ẹ níbàdàn wá sí Ọ̀ṣọ́kù. Bẹ́ẹ̀ni. Ọmọ ọdún mélòó ni ẹ? 20 years old. 20 years old ni ẹ? Bẹ́ẹ̀ni. Bàbá ló wá mú ẹ. Mọ́mí ẹ ń kọ́? Wọ́n wà pẹ̀lú bàbá àbí? Wọ́n wà pẹ̀lú bàbá. Ẹjọ́ ń gbé ni? Àjọ ń gbé ni bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ àjọ ń gbé papọ̀. Ìwọ tọmọ ọdún mélòó báyìí? 20 years old. But dádì ńkọ́ bàbá? Ọmọ ọdún mélòó bàbá? 75. 75. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ni. Ridwan àbí? Bẹ́ẹ̀ni. Now, ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ Ridwan tó fi pa dádì ẹ̀ bàbá 75 years tí ó pa wọ́n tí ó fá gbogbo nǹkan ọmọkùnrin wọn tó yọ tó fá láti lọ fi ṣe oògùn owó. Ta ló tọ́ ẹ sọ́nà pé tí wọ́n bá pa àgbàlagbà pàápàá bàbá èèyàn tí wọ́n bá fá nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n bá fá òkú àtẹ̀pọ̀n ẹ̀ pé yóò padà di owó? Ta ló sọ fún ẹ? Babaláwo ló sọ fún mi. Babaláwo ló sọ fún ẹ? Níbo ló wà? Pé báwo ló ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀? Babaláwo yẹn ń bo ló wà tó sọ fún ẹ pé kó lọ fá òkú wá fàgbẹ̀ pé yóò di owó tó bá fi ṣe oògùn owó? Ládùpọ̀ ló tún wà? Bẹ́ẹ̀ni. Níbàdàn? Ṣáìdì Ìbàdàn náà ni. Kí ló ní kó yọ lára dádì ẹ̀ tó bá ti pa wọ́n? Ẹkùn àti okó wọn àti ẹkùn wọn ló ní kó yọ pé tó bá ti lè pa wọ́n tó bá fa ọgbẹ̀ wá yóò wà di owó. Báwo ló ṣe pa dádì ẹ̀? Okùn mo fi fún wọn lọ́rùn. Okùn mo fi fún wọn lọ́rùn. Ṣé wọ́n ń sùn kó tó pa wọ́n ni? Wọ́n sùn. Orí okùn wo ló fi pa wọ́n? Okùn tí a sọ. Bí okùn ìsàlẹ̀ tí a sọ. Òun ló lọ́pọ̀. Bàbá ò já wọn pariwo wà tó fẹ́ tó ń pa wọn ni? Wọ́n jà. Bàbá ìyá òkè àgbà ti dé 75 years àbí? Bẹ́ẹ̀ni. So ìgbà tó ń pa bàbá yẹn ibo ni àwọn mọ́mì ẹ̀ wà bọ́ làwọn àbúrò ẹ̀ wà? Àwọn ò sí ilé tí wọ́n lọ sí oko. Mọ́mì ẹ̀ ò sí ilé? Bẹ́ẹ̀ni. Àbúrò ẹ̀ ń kọ́? Àwọn àbúrò mi náà sí ilé. Àbúrò mi obìnrin kékeré ló wà nílé. Yóò tọ́ ọdún mélòó? Mo tó bí 10 to 11 years. 10 sí 11 years. Òun ò ti tají ìgbà tó ń pa bàbá? Kò tají, ó sùn. Ó sùn ní yàrá bómi ti ní. Ó sùn? Bẹ́ẹ̀ni. Kí ló wá fi yọ ọkọ bàbá tó fi? Ọ̀bẹ ló fi yọ. Ọ̀bẹ Bẹ́ẹ̀ni. ó fi yọ. Tọ́ ó wá yọ ó wá gbé lọ fún babaláwo àbí? Bẹ́ẹ̀ni. Níbo? Mi tí gbé lọ sí ọbọ̀ fún babaláwo torí pé àṣírí tú ọ̀rọ̀ ìgbìyànjú tí wà mú mi. But ó ń sọ wípé ẹnìkan gbé ọṣẹ fún ẹ gbé lẹ́yìn tó gbé kó lọ pé wọ́n gbé ọṣẹ fún ẹ wípé o rí àwọn owó kan 50,000 100,000 àbí kankan pé o rí owó yẹn wá pọ̀tò wẹ ọṣẹ. Báwo ni ẹ ti jẹ́? Ọṣẹ ọ̀tọ̀ ni tí mo sọ yẹn. Ọṣẹ ọ̀tọ̀ ni tí mo sọ yẹn. Ọṣẹ ìwo nìyẹn? Ọṣẹ owó náà ni. Ṣé o ti pààyàn kan tẹ́lẹ̀ kó tó ti kó pa bàbá ni? Mi ò pa yẹn. Kí lẹ fi ṣe yẹn? Mi ò mọ nǹkan tí wọ́n fi pẹ̀lú rẹ̀. Ta ló bẹ̀rẹ̀ ṣe ọṣẹ yẹn? Bàbá yẹn náà ni. Bàbá yẹn náà ni ní Lálùpọ̀n? Bẹ́ẹ̀ni. Apá wo Lálùpọ̀n wà? Ní ọ̀nà àkọjá olódó tí mo sọ síwájú dáadáa. Ibẹ̀ Lálùpọ̀n wà. Ibẹ̀ ni Lálùpọ̀n. Àwọn okó àti ẹpọ̀n bàbá tó wá fáńbó ló wá fìyẹ́ sí. Ìgbà tí iṣẹ́ já tí mo rí gbé lọ́mọ́ ní àwọn fíjìn wá mú un. Ta ló sin òkú bàbá? Mi
mi mọ bó ṣe àwọn mọ̀lẹ́bí náà ni. àwọn náà sìnkú bàbá ṣígbà tí wọ́n sin bàbá wọn ò rí pé wọ́n ti fá ọkọ àtẹ̀pọ̀ wọn lọ níbi lára wọn ni. mi mọ bí wọ́n padà mọ̀ náà ni. wọ́n padà mọ̀ pé olùpa wọn. wọ́n padà mọ̀ náà ni. wọ́n padà mọ̀ náà ni pé mo fọ́ ọkùnrin. wọ́n wá fi yẹn bọ̀ láṣìírí àbí kó tó di pé àṣírí wa tú lẹ́yìn ọ̀rẹ́ yìí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ṣé o ti ń pa àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni. mi ti pa àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ rí. o pa àwọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí. náà kí ló fẹ́ láti ọ̀dọ̀ gbọ́ ọmọ Nàìjíríà àtọ̀dọ̀ ìjọba báyìí kí ni nǹkan tó fẹ́ báyìí. nǹkan tí mo fẹ́. sọ̀rọ̀ sókè. nǹkan tí mo fẹ́ láti ọ̀dọ̀ ọmọ Nàìjíríà. àtijọba tí wọ́n ṣe fún mi gbogbo eléyìí tí mo ṣe yìí àṣìṣe ni mi ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ kí wọ́n ràn mí lọ́wọ́ èmi náà mo lè kí n bá rí iṣẹ́ tí mo lè ṣe èmi náà mo lè máa ṣe wọ́n ràn mí lọ́wọ́ kémi náà lè gòkè láti ibi ibẹ̀ kémi náà lè ráyè dúró láyé ara mi kémi náà sì mọ̀ gbọ́. ó ṣe pé tọ́ bá ràn lọ́wọ́ báyìí tó nípa ìyàmó oṣù ẹ̀. láyé kò tó wáyé mọ́ kò sí bẹ́ẹ̀ mọ́ tó bá ràn mí lọ́wọ́. kí wọ́n ràn lọ kí wọ́n fi ẹ́ sílẹ̀ tó bá ní owó ìran tẹ́lẹ̀ kí ló fẹ́ fowó yẹn ṣe. gbé gbọ́ bùkátà wa náà ni kò sí nǹkan tó fẹ́ ṣe ìtura náà lọ. gbé bùkátà. jíjẹ àti bísínẹ́sì dáhùn sí i nǹkan náà tí màá dá mọ́ gbogbo. tọ́ Agbọ́ládé Olúwaṣeun Olóbùrò of Africa arákùnrin Ridwan tí ó mú bàbá tó bí lọ́mọ bàbá ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 years ní àdúgbò kan tó ń pè ní Ọ̀ṣọ́kó ní Ìjẹ̀bú North local government tí ó pa bàbá yìí tí ó kún tí ó yọ gbogbo nǹkan ọmọkùnrin wọn ó fá gbogbo ẹ̀ ní èròǹgbà láti fi ṣe oògùn owó tọ ẹgbọ́n tó wí ó pé kí gbogbo ọmọ Nàìjíríà àti ìjọba kí wọ́n forí jìn òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kélé yìí kó sì jẹ́ ẹ̀kọ́ ńlá fún àwa ọ̀dọ́ àti àwọn tí wọ́n máa ń ṣe láwọn ṣe yahoo pé tọ̀ gbogbo ẹni bá sùúrù kẹ́ni kó má fi ṣèpọ́njú tó pẹ́ bóyá èrè ẹni àtọ́nilọ́wọ́ á padà wá tóni lẹ́nu àní dààmú eré o. tí mi ò ní gbé lọ́mọ ní àwọn fíjì wa mú un. ta ló sin òkú bàbá. mi mọ bó ṣe àwọn mọ̀lẹ́bí náà ni. àwọn náà sìnkú bàbá ṣígbà tí wọ́n sin bàbá wọn ò rí pé wọ́n ti fá ọkọ àtẹ̀pọ̀ wọn lọ níbi lára wọn ni. mi mọ bí wọ́n padà mọ̀ náà ni. wọ́n padà mọ̀ pé olùpa wọn. wọ́n padà mọ̀ náà ni. wọ́n padà mọ̀ náà ni pé mo fọ́ ọkùnrin. wọ́n wá fi yẹn bọ̀ láṣìírí àbí kó tó di pé àṣírí wa tú lẹ́yìn ọ̀rẹ́ yìí. bẹ́ẹ̀ni. ṣé o ti ń pa àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni. mi ti pa àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ rí. o pa àwọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí. náà kí ló fẹ́ láti ọ̀dọ̀ gbọ́ ọmọ Nàìjíríà àtọ̀dọ̀ ìjọba báyìí kí ni nǹkan tó fẹ́ báyìí. nǹkan tí mo fẹ́. sọ̀rọ̀ sókè. nǹkan tí mo fẹ́ láti ọ̀dọ̀ ọmọ Nàìjíríà. àtijọba tí wọ́n ṣe fún mi gbogbo eléyìí tí mo ṣe yìí àṣìṣe ni mi ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ kí wọ́n ràn mí lọ́wọ́ èmi náà mo lè kí n bá rí iṣẹ́ tí mo lè ṣe èmi náà mo lè máa ṣe wọ́n ràn mí lọ́wọ́ kémi náà lè gòkè láti ibi ibẹ̀ kémi náà lè ráyè dúró láyé ara mi kémi náà sì mọ̀ gbọ́. ó ṣe pé tọ́ bá ràn lọ́wọ́ báyìí tó nípa ìyàmó oṣù ẹ̀. láyé kò tó wáyé mọ́ kò sí bẹ́ẹ̀ mọ́ tó bá ràn mí lọ́wọ́. kí wọ́n ràn lọ kí wọ́n fi ẹ́ sílẹ̀ tó bá ní owó ìran tẹ́lẹ̀ kí ló fẹ́ fowó yẹn ṣe. gbé gbọ́ bùkátà wa náà ni kò sí nǹkan tó fẹ́ ṣe ìtura náà lọ. gbé bùkátà. jíjẹ àti bísínẹ́sì dáhùn sí i nǹkan náà tí màá dá mọ́ gbogbo. tọ́ Agbọ́ládé Olúwaṣeun Olóbùrò of Africa arákùnrin Ridwan tí ó
mú bàbá tó bí lọ́mọ, bàbá ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 years ní àdúgbò kan tó ń pè ní Ọ̀ṣọ́kó ní Ìjẹ̀bú North local government, tí ó pa bàbá yìí tí ó kún, tí ó yọ gbogbo nǹkan ọmọkùnrin wọn, ó fá gbogbo ẹ̀ ní èròǹgbà láti fi ṣe oògùn owó. Tọ́ ẹgbọ́n tó wí ó pé kí gbogbo ọmọ Nàìjíríà àti ìjọba kí wọ́n forí jìn òun, ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kélé yìí kó sì jẹ́ ẹ̀kọ́ ńlá fún àwa ọ̀dọ́ àti àwọn tí wọ́n ń ṣe láwọn ṣe yahoo pé tọ́ gbogbo ẹni bá sùúrù kẹ́ni kó má fi ṣèpọ́njú tó pẹ́ bóyá ire ẹni atónilọ́wọ́ á padà wá tóni lẹ́nu. Àní dààmú, ire o.